gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday December 5 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ara yín máa yá gágá, ìrìn tí yín máa dára jọni lójú púpọ̀. Ẹ túbọ̀ máa tiraka láti máa lo bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lásìkò yìí láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ó tó yín lọ́wọ́. Àyíká yìí tẹ́ bá wà lọ́jọ́ tòní, ọ̀rọ̀ ẹnu yín ẹ rí dájú pé ó dùn, ó dá ṣáká, ó dùn gbọ́ létí lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ lè rán àǹfààní àti oore gbámú púpọ̀. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo àwọn àṣírí kọ̀ọ̀kan tẹ́ bá ní pátá, àwọn pílánì yín pátápátá lórí ìlọsíwájú, lórí ìdàgbàsókè, ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àwọn ire owó èyí tẹ́ òro kan tẹ́lẹ̀ ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní o. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n ní láti rí dájú pé kíyèsára látàrí pé ó ṣeéṣe ká ìgboro ẹni yé díẹ̀ kó fẹ́ wà láàrin ẹ̀yin àtolólùfẹ́ yín bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé jìnnà sí gbogbo nǹkan tó jọ wọ́n misunderstanding pátápátá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wà determine lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí mòdò yín rí bákan lóyá látàrí àwọn nǹkan tó ṣe é pé ẹ rò pé yẹ kó ti bọ́ sí tàbí kó sì tó yín lọ́wọ́ tó dàbí ìgbà pé kò tí ì bọ́ sí, tàbí kẹ́ kó dàbí pé àwọn ìṣòro kan ń peléke sí láàyè iṣẹ́. Gbogbo ìyílé máa fẹ́ jẹ́ kí ẹ máa wà emotional bákan lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí gbogbo ìrònú ẹ má jẹ́ kó pọ̀ ju bó ṣe yẹ lọ. Ẹ create time láti rí dájú pé ẹ relax, ẹ fi meditate, ẹ bẹ́lẹ̀dá yín sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó báyìí lẹ ṣe ń fẹ́, ẹ fẹ́ kí lè ṣẹlẹ̀ mọ́, nǹkan báyìí lẹ́ ń fẹ́. Ẹ wá àkókò láti ṣe prayer lẹ́yìn nìkan lénìí. Ẹ wá ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lòkè ẹ gbàlàfíà láàyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ díẹ̀ fún yín látàrí ìrònú rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fi wá ìmọ̀, ẹ fi wá ìdí àlọ́tún lósì. Àwọn ìdí àtẹ bá ní àbímọ̀ tẹ bá ní lọ́jọ́ tòní, ẹ fi kún àwọn plan tẹ́ ń plan ìbọ̀ látẹ̀yìn wá. Ẹ má wulẹ̀ ronú lọ́nà tí ó tọ́ rárá lénìí. Ẹ wà positive, ẹ create àkókò láti ṣe prayer lọ́jọ́ tòní dára. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létò ètò. Gbogbo ọgbọ́n tí ẹ bá kọ́, àwọn ìdí àtẹ bá ní, àwọn plan tẹ bá ṣe pátá á padà rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ iwájú. Lọ́jọ́ tòní ẹ fọpọlọ wípé mójútó ohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pẹ́ fi báwọn ènìyàn ṣe ni. Ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín máa gún régé dáadáa. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn, kẹfọ yàyà báwọn ènìyàn ṣe. Ẹ create time láti lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Pàápàá yín tẹ́ bá lọ síbi iṣẹ́ tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́. Kẹjọ wà ní ìdùnnú, kẹjọ wà láyọ̀. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ṣùgbọ́n ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí, ẹ má tàṣejù bó ohunkóhun rárá o. Ẹ fẹ̀lẹ̀ ṣe. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeéṣe lọ́jọ́ tòní káwọn kan máa dún mọ̀rúmọ̀rú nínú ọkàn yín. Ó ṣeéṣe kẹ́ experience stress díẹ̀ láyìíká lẹ́yìn tàbí láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ìbínú pátápátá tó ṣeéṣe ká ìgbọ̀ra ẹni yé fẹ́ wáyé láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní díẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ mọ́kàn balẹ̀. Ọjọ́ ọ̀tọ̀lá tún dára jọjọ́ tòní lọ. Ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní kí ẹ gbàlàfíà láàyè. Ẹ má ṣe fọkàn sí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń retí ní rere kó lè bọ́ sí ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ lẹ́ǹkanra mẹ́nikẹ́ni. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní dára.
white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ lo àwọn ọgbọ́n tọ́lọ́run bá fún yín, àwọn ẹ̀bùn tọ́lọ́run bá fún yín láti rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ ti ń fẹ́ mójútó látọjọ́ pípẹ́ tàbí tẹ́ ti wà lórí ẹ̀ látọjọ́ pípẹ́ tó dàbí issue náà sì máa dàbí ìgbà pé ó ti yanjú díẹ̀díẹ̀ lásìkò yìí tí yẹn sì máa jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ díẹ̀. Lọ́jọ́ tòní ó dára fọ́pọ̀lọpọ̀ yín tẹ́ bá rí ìrìn àjò abíire, ṣùgbọ́n ṣáájú kẹ́ tó jáde ńlé ẹ ṣe prayer dáadáa kí Olódùmarè fi ìṣọ́ àtààbò ẹ̀bùn yín. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ fi pílánì fáwọn nǹkan tẹ́ ẹ fẹ́ fọ́jọ́ iwájú, ẹ pílánì lọ́nà gbọ́rọ̀ lọ́nà tó máa gbàràn gbèsè ayé yín lọ́wọ́. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, kò dára kẹ́ jókòó sílé láì ṣe ohunkóhun rárá lénìí. Ẹ jáde lọ láti lọ wá àǹfààní àti oore. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 2:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Àwọn nǹkan tẹ́ ń gbà lérò pátá ó ṣeé ṣe kó wá sí ìmúṣẹ o. Ẹ sì máa wà ní ìdùnnú pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lásìkò yìí fún yín. Lénìí ẹ rí dájú pé ìdùnnú yẹn ẹ pín káàkiri kí gbogbo àyàn tó rọ̀gbà yín kánà wà ní ìdùnnú. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tó lè bá ìyípo padà fún iṣẹ́ yín tàbí ìyípo padà fún gbèsè ayé yín. Pàápàá ẹ ṣe àwọn nǹkan tó lè mú kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín dánmọ́rán. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú. Ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Kẹ́ sì pa àwọn pílánì yín mọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 ní ìrọ̀lẹ́ sí aago 7:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dára. Tẹ́ bá ti fàyè gba kí stress iṣẹ́ tàbí kí wàhálà iṣẹ́ tàbí nǹkan tó ń lọ lọ́kàn yín tẹ́ bá ti fàyè gba kó ṣàkóbá fún lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jẹ́ kí gbogbo nǹkan tó dàbí issue iṣẹ́ kó ṣàkóbá fún lẹ́yìn rárá o. Ẹ rí dájú pé ẹ tiraka láti avoid gbogbo nǹkan tó dàbí issue láyìíká lẹ́yìn pátápátá. Pàápàá pẹ̀lú ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ gbà láfíà láàyè, ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ rárá. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní. Ìlera ara yín jẹ́ nǹkan tó ṣe pé ẹ gbọ́dọ̀ mójútó dáadáa. Ẹ ní láti mójútó ìlera ara yín lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ prioritize ìlera ara yín púpọ̀. Ẹ má over stress ara yín púpọ̀ láàyè iṣẹ́. Kí ẹ lo oògùn kí ẹ relax lákòókò tẹ́ bá wò pé bóyá ó rẹ̀ yín. Lénìí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí èyí tó kàn yín. Ẹ wá àkókò láti ṣe prayer kẹ́ sì ṣètọ́jú ara yín dáadáa. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 agbára káká máa wà fún yín lénìí. Ọpọlọ á jí pépé, ẹ máa wà creative dáadáa. Ẹ láwọn nǹkan yìí lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létò ètò kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Lọ́jọ́ tòní àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ tí lè ṣe láṣeyanjú láti jọ́ yìí òní lẹ máa ṣe wọ́n láṣeyanjú. Ẹ máa ṣe wọ́n láṣeyọrí lọ́jọ́ tòní. Kódà àwọn nǹkan yìí tó dàbí issue tó dàbí ìgbà pó le koko gbogbo ẹ̀ pátá ló ṣe é ṣe kẹ́ yanjú lọ́jọ́ tòní. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí. Ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹ́ sì fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 5:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 àyíká lẹ́yìn lè rí bákan lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí ènìyàn kan tó súnmọ́ yín kó wà lọ́nà tí ó tọ́ sí yín tó ṣe é pé ìyẹn lè fẹ́ kínú bí yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ìjìnà tí gbogbo nǹkan tó ń jẹ́ issue pátápátá láyìíká lẹ́yìn ẹ lọ ọpọlọ pípé àti ìmọ̀ àtọgbọ́n àtòyé tọ́lọ́ ń fún yín láti rí dájú pé àyíká yín wà ní ìrọ̀rùn, àyíká yín wà ní ìfọ̀kànbalẹ̀. Lọ́jọ́ tòní ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn tó yíká yín ṣùgbọ́n ẹ má finú tọ̀yàn rárá. Ẹ má gbára léèyàn rárá. Ẹ mú sùúrù lòkè ẹ gbà láfíà láàyèkáyè tẹ́ bá wà pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.